Ogun abẹ́lé apá kejì. Nígbà tí àwọn sọ́jà fìgbọ́n gbàjọba lóru ọjọ́ 15 oṣù kínní ọdún 1966, àwọn sọ́jà tí wọ́n pa nìwọ̀nyí: Brigadier Samuel Adémúlẹ̀gún, Brigadier Sakaria Mai Malari, Colonel Ralph Sodende, Colonel Kuru Muhammad, Lieutenant Colonel Abogo Lalgema, Lieutenant Colonel James Palm, Lieutenant Colonel Alto Negbe. Èkó, Ìbàdàn àti Kaduna ni wọ́n ti pa wọ́n. Ṣùgbọ́n ọ̀gá sọ́jà kan wà tó yẹ kí wọ́n pa tí wọn kò rí pa. Aguiyi-Ironsi ló ń jẹ́. Ìdí ni pé ní ọdún 1966, nínú oṣù kínní ọdún náà, kò tún sí sọ́jà kan ní Nàìjíríà tó tóbi ju Aguiyi-Ironsi lọ. Kì í ṣe nítorí pé ọkùnrin náà jẹ́ olórí gbogbo àwọn sọ́jà pátápátá nìkan kọ́, ṣùgbọ́n nítorí pé gbogbo wọn náà ló tún jù lọ lọ́jọ́ orí ni. Bó ti fi ọjọ́ orí jù wọ́n lọ, bẹ́ẹ̀ ló tún ga tó sì gbọ̀nlẹ̀. Kò sì sí sọ́jà kan tó gbọ́dọ̀ dúró níwájú ẹ̀ sọ pálapàla. Kó tilẹ̀ tó di olórí àwọn sọ́jà pátápátá báyìí ló ti máa ń mú ọ̀ọ̀nì kan báyìí dání. Àwọn èèyàn sì sọ pé nígbà tí ogun bá le, ibi tí Ironsi bá ju ọ̀ọ̀nì ẹ̀ sí, níbẹ̀ ni ọta ìmọ̀ yóò gbà lọ. Gbogbo àwọn sọ́jà pátá ni wọ́n sì bẹ̀rù ọ̀ọ̀nì náà. Wọ́n ní níbi tí agbára Ironsi wà nìyẹn. Ṣùgbọ́n ohun tí ọ̀pọ̀ àwọn sọ́jà nígbà náà kò mọ̀ ni pé orúkọ tí ọkùnrin náà ń jẹ́ yìí, ìyẹn Aguiyi, ìtumọ̀ ẹ̀ ní èdè Ìgbò ní ọ̀ọ̀nì. Bóyá ni kò sì jẹ́ nítorí bẹ́ẹ̀ lòun ṣe ń mú ọ̀ọ̀nì tí wọ́n fi rọ́bà ṣe yìí dání. Ọ̀pọ̀lọpọ̀ orúkọ ni ọkùnrin náà nìkan ń jẹ́. Òun nìkan ló ń jẹ́ Thomas. Òun náà ni wọ́n ń pè ní Johnson. Òun náà ni wọ́n ń pè ní Umunakwe. Òun náà sì ni Aguiyi-Ironsi. Èyí ló fà á tó jẹ́ pé kí èèyàn tó pe orúkọ ọkùnrin náà tán, ilẹ̀ yóò fẹ́ẹ̀ mọ́. Àbí ẹni mélòó ni yóò sáré pé Johnson, Thomas, Umunake, Aguiyi-Ironsi lẹ́ẹ̀kan. Ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ ẹ̀ ní orúkọ fún o. Bí àwọn kan ti ń pè ní Thomas lásán, bẹ́ẹ̀ ni àwọn kan ń pè ní JUT. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń pè ní Ironsi ló pọ̀ nínú àwọn ológun. Abúlé kan ni wọ́n ti bí ọkùnrin náà nítòsí Umuahia, níbi tí wọ́n ń pè ní ìpínlẹ̀ Abia lónìí yìí. Orúkọ abúlé náà ni Umanudumu. Abúlé náà kò jìnnà sí Umuahia. Ọjọ́ 3 oṣù kẹta ọdún 1924 ni wọ́n bí sí abúlé ọ̀hún. Ọmọ oko abẹ̀dọ̀lànlà sí ni Thomas, nítorí orúkọ tí bàbá rẹ̀ fún un nìyẹn. Ṣùgbọ́n ẹ̀gbọ́n ẹ̀ obìnrin kan wà tó kàwé, Anyama lórúkọ òun. Ẹ̀gbọ́n rẹ̀ yìí ló wá ṣiṣẹ́ ní Umuahia lẹ́yìn tó kàwé tán. Níbẹ̀ ló sì ti bá ọkùnrin ará Sierra Leone kan pàdé, ìyẹn Theophilus Johnson. Òun ni wọ́n bá fẹ́ ara wọn. Lẹ́yìn tí wọ́n fẹ́ ara wọn ló ní kí àbúrò rẹ̀, ìyẹn Thomas, wá bá òun gbé nílé ọkọ òun. Èèyàn ńlá ni Johnson yìí, ọ̀kan nínú àwọn aṣojú ilẹ̀ Sierra Leone ní Nàìjíríà nígbà náà ni. Láti ẹ́mbásì lÉkòó ni wọ́n sì ti gbé e wá. Nígbà tí Anyama fi ránṣẹ́ sí àbúrò rẹ̀ pé kó wá bá àwọn gbé yìí, ọmọ ọdún 8 péré ni. Bó tiẹ̀ jẹ́ pé bàbá wọn ò fẹ́ kó fi abúlé sílẹ̀. Nígbà tí ọmọbìnrin yìí tẹnumọ́ pé òun fẹ́ ẹni tí yóò máa ran òun lọ́wọ́, bàbá náà gbà pé kí Thomas lọ bá wọn. Nígbà tí Thomas dọ̀hún, nítorí pé Johnson lórúkọ ọkọ ẹ̀gbọ́n rẹ̀ ń jẹ́, àti kí ọmọ náà lè ráàyè kàwé kí àwọn èèyàn sì máa pè é ní ọmọ ambassador, wọ́n fi Thomas kún orúkọ òun náà. Bẹ́ẹ̀ ló di Thomas Johnson ní Umuahia. Ohun tó jẹ́ kó lè wọ ilé ìwé nìyí lẹ́yìn tó ti lé lọ́mọ ọdún 11 dáadáa. Orúkọ ilé ìwé tó wọ̀ ní Duke Town School ní Calabar, nítorí níbẹ̀ ni iṣẹ́ tún gbé Johnson, ọkọ ẹ̀gbọ́n ẹ̀, lọ. Ilé ìwé yìí ló ti kàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó sì jáde níbẹ̀. Ṣùgbọ́n nígbà tí yóò fi jáde yìí, àgbà ti ń dé gan-an. Nítorí bẹ́ẹ̀ ló ṣe jáde kúrò lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀, tóun náà sì bẹ̀rẹ̀ sí wá iṣẹ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ṣe. Níbi ká bá àwọn òyìnbó ṣiṣẹ́ lóríṣiríṣi lọkùnrin náà fi gbúròó àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ológun, ìyẹn iṣẹ́ sọ́jà. Bẹ́ẹ̀ lòun náà kó ẹ̀wù kọ́rùn, ó sì wọ iṣẹ́ sọ́jà lọ́jọ́ 2 oṣù kejì ọdún 1942. Ó kù díẹ̀ kó pé ọmọ ọdún 18 ni. Bí wọ́n bá ń pe àwọn kan ní old soldier,
àwọn sọ́jà bíi Nronsi ni wọ́n ń pè bẹ́ẹ̀ nítorí ipò púrúǹtù pátá ló bá wọ iṣẹ́ ọ̀hún níbẹ̀ ló sì ti bẹ̀rẹ̀ sí dàgbà díẹ̀díẹ̀. Ó ti ṣe ọdún 7 ṣáńdí nínú iṣẹ́ ọ̀hún kó tó di pé wọ́n rán jáde láti lọ kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́ ẹ̀. Wọ́n ní kó lọ kọ́ nípa iṣẹ́ ológun dáadáa ìyẹn lọ́dún 1949. Ohun tó jẹ́ kó ta àwọn ẹlẹgbẹ́ ẹ̀ tó kù yọ ní ìwọ̀nba ìwé tó kà àti ọgbọ́n orí tó pọ̀ fún un. Ohun tó sì fà á nìyí tó fi lọ sílùú òyìnbó. Ìjọba òyìnbó náà ló rán an lọ o. Bó sì ti padà dé ló di ọ̀gá àwọn ológun lieutenant lóyè tí wọ́n fún un. Kì í ṣe pé wọ́n fún un ní oyè bẹ́ẹ̀ lásán kọ́ o. Òun ni aide-de-camp fún ẹni tó jẹ́ olórí Nàìjíríà nígbà náà. Ìyẹn ni pé òun ló ń ṣọ́ ìyẹn òyìnbó tí wọ́n ń pè ní Johnson Matheson. Òun ló ń ṣọ́ òyìnbó náà láti ọdún 1950 títí di ọdún 1954. Lẹ́yìn èyí ni ogun kan bẹ́ sílẹ̀ ní Congo tí wọ́n sì kó àwọn jagunjagun lọ láti Nàìjíríà. Nígbà tí wọ́n sì wo iwájú tí wọ́n wo ẹ̀yìn, wọ́n ní Nronsi yìí náà ni kó ṣe olórí ogun náà jàre. Bẹ́ẹ̀ ló ṣe pé àti kékeré àti àgbà nínú àwọn sọ́jà ilẹ̀ yìí kò sí ọ̀gá Nronsi nínú wọn. Nígbà tí yóò fi di ọdún 1964 lẹ́yìn tí wọ́n ti ogun Congo yìí dé, wọ́n fẹ́ yan olórí àwọn sọ́jà pátápátá fún Nàìjíríà nígbà náà. Wọ́n sì ń wo ẹni tí wọn yóò mú láàrin àwọn tó jẹ́ ológun ńláńlá. Ṣé òyìnbó ló ti wà nípò náà rí? Ṣùgbọ́n lásìkò náà ni àwọn òyìnbó yìí fẹ́ máa lọ. Wọ́n sì fẹ́ fi ọmọ Nàìjíríà kan sípò. Ọmọ Yorùbá kan wà tó jẹ́ olórí àwọn ológun. Samuel Adémúlẹ̀gún lórúkọ òun. Ó sójà náà sì ni. Àwọn kan sọ pé òun làwọn fẹ́ pàápàá Sàdáúnà ní Sókótó nítorí ọ̀rẹ́ làwọn méjèèjì. Ṣùgbọ́n àwọn míì ní Nronsi làwọn fẹ́ ní tàwọn o. Àwọn òyìnbó ló kìlọ̀ fún Sàdáúnà àti Bàléwà pé kí wọ́n má ṣe bẹ́ẹ̀, ìyẹn pé kí wọ́n má mú Adémúlẹ̀gún. Wọ́n ní àgbàlẹ́tu o, ẹyẹ oko kì í parí lásán. Wọ́n ní kò sẹ́nìkan tó ní ìrírí iṣẹ́ ológun tó Nronsi ní Nàìjíríà nígbà náà, àfi bí a bá fẹ́ máa fẹ̀kọ́ tan iná fún ara ẹni. Bẹ́ẹ̀ ni wọ́n mú Nronsi, wọ́n fi ṣe olórí àwọn sọ́jà pátápátá. GOC ni wọ́n ń pè bẹ́ẹ̀, General Officer Commanding. Ó ní olórí àwọn sọ́jà nílẹ̀ tiwa. Nígbà náà ní tòótọ́ kò sí méjì ọmọ Nàìjíríà tó wọṣẹ́ ológun ní 1942 tó sì dọ̀gá. Ọ̀pọ̀ àwọn tó wọ sọ́jà nígbà náà ni wọn kò lè gòkè, wọn kò lè ré ibì kan nítorí pé wọn kò kàwé. Ìwọ̀nba ìwé 6 tí Nronsi kà ló padà jẹ́ kó borí gbogbo wọn. Nígbà tí àwọn tí wọ́n kàwé 10 dé, àwọn bíi Adémúlẹ̀gún yìí, bó tilẹ̀ jẹ́ pé wọ́n múra láti sọ pé àwọn mọ nǹkan ju Nronsi lọ, síbẹ̀ bí ọmọdé bá fẹ́ ṣe bí àgbàlagbà ni o, ọjọ́ orí ẹ̀ ò ní jẹ́. Nronsi náà ló padà ta gbogbo wọn yọ. Ipò olórí ọ̀gá àwọn sọ́jà yìí ní Nronsi wà tó fi di pé àwọn Kaduna Nzeogwu fìbọn gbàjọba. Bí àwọn wọn ní ti fìbọn gbàjọba tí wọ́n sì pa àwọn olóṣèlú àti àwọn ọ̀gá sọ́jà nílẹ̀ Haúsá àti ilẹ̀ Yorùbá, Nronsi tó yẹ kí wọ́n rí pa gan-an ni wọn kò rí pa yẹn. Bó bá ṣe pé wọ́n pa Nronsi lọ́jọ́ náà ni gbogbo ọ̀rọ̀ ogun abẹ́lé yìí kò ní ṣẹlẹ̀ níbìkan. Ṣùgbọ́n wọn kò rí Nronsi pa. Ètò tí àwọn tí wọ́n fẹ́ fi ìbọn gbàjọba ṣe ni láti ká àwọn ọ̀gá sọ́jà kọ̀ọ̀kan mọ́lé kí wọ́n sì pa wọ́n nílé wọn níbẹ̀ tàbí kí wọ́n mú wọn. Gbogbo àwọn ọ̀gá sọ́jà náà lọ sí àpèjẹ kan ní ọjọ́ Sátidé yìí. Wọ́n lọ sí patí tí wọ́n sì ń ṣeré tí wọ́n ṣe fàájì. Ibi patí yìí ni wọ́n sì gbà padà lọ sí ilé wọn. Ohun tí àwọn kò mọ̀ ni pé bí àwọn ti ń lọ, àwọn sọ́jà tí wọ́n fẹ́ fìbọn gbàjọba náà ń tẹ̀lé àwọn. Wọ́n wà lẹ́yìn wọn tí wọ́n ń tẹ̀lé wọn tí wọ́n sì sìn wọ́n délé kẹlẹ́lẹ́. Wọ́n rí i pé kálukú wọn ti wọ inú ilé wọn pàápàá. Nítorí bẹ́ẹ̀ ló ṣe rọrùn láti mú wọn ṣíkún. Wọ́n sì ń pa wọ́n ní kọ̀ọ̀kan. Wọ́n ti pa ọ̀gágun Kuru Muhammed, ọ̀kan nínú àwọn ọ̀gá sọ́jà tó ga jùlọ méjì tí àwọn Haúsá ní nígbà náà. Bẹ́ẹ̀ ni wọ́n sì tún ṣa àwọn ọ̀gá sọ́jà míì tí wọ́n rí nítòsí pa. Ṣùgbọ́n nínú àwọn ológun tó ń gbàjọba yìí, ọmọ Ìgbò kan wà tí wọ́n kó iṣẹ́ Èkó lé lọ́wọ́. Òun ló ń darí gbogbo àwọn ológun tó kù. Emmanuel Ifejuana lórúkọ rẹ̀. Ọ̀kan nínú àwọn méjọ̀ 5 tí wọ́n ṣètò ìgbàjọba náà ni. Ifejuana ló ń pín iṣẹ́ fún àwọn tó kù. Gbogbo àwọn tó sì pín iṣẹ́ fún ni wọ́n yanjú iṣẹ́ wọn. Àwọn kan mú Bàléwà olórí ìjọba. Àwọn kan ni wọ́n pa Kuru Muhammed àti Mai Malari.
àwọn kan tún mú òkòtì ẹbọ gbogbo wọn sì ti yanjú iṣẹ́ náà láàrin wákàtí kan péré. ṣùgbọ́n ọmọ Ìgbò míì tún wà. ọ̀gágun Ọ̀káfọ̀ ní Ifeajuna sọ pé kó lọ yanjú Aguiyi Ironsi tí í ṣe olórí àwọn sọ́jà gbogbo. nígbà tí Ọ̀káfọ̀ yóò fi padà dé sáàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ lẹ́yìn tí àwọn tó kù ti dé, ohun tó sọ ni pé Ironsi ti sá lọ mọ́ òun lọ́wọ́ o. ǹjẹ́ kí ló dé? ó ní lẹ́yìn tí Ironsi kúrò ní patí tó kọ́kọ́ lọ tí àwọn sì sín délé, àwọn ò mọ bó ṣe tún jáde tó gba patí míì lọ o. níbẹ̀ ni àwọn ò sì ti rí i. níbi tí ọ̀rọ̀ yìí ti di wàhálà gan rèé. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fìbọn gbàjọba yìí pa àwọn olóṣèlú ńláńlá, àwọn ọ̀gá sọ́jà tí wọ́n jẹ́ ọmọ Haúsá àti Yorùbá ni wọ́n. kí ọ̀rọ̀ náà tó ṣẹlẹ̀ rárá nínú oṣù kejìlá ni Nnamdi Azikiwe ti lọ sílùú òyìnbó tó ní ara òun ò yá, tí wọ́n sọ pé òun gba ìtọ́jú níbẹ̀. bẹ́ẹ̀ bó bá ṣe pé wọ́n fẹ́ ṣe ètò náà dáadáa ni kò yẹ kí Azikiwe ríbi sá lọ. ọmọ Ìgbò náà ni Azikiwe. kò sì sí ohun tí àwọn Tafawa Balewa àti Sardauna Sokoto ṣe tí òun náà kò ṣe. bó bá ṣe pé ó wà nílé tí wọ́n rí ipa ni ọkọ̀ àwọn Haúsá yóò balẹ̀. ṣùgbọ́n Azikiwe kò sí nílé. ó dáa o, bí Azikiwe kò bá wá sí nílé, ṣebí ẹni tó ń ṣe olórí àwọn sọ́jà Ìgbò lòun náà. níwọ̀n ìgbà tí wọ́n sì ti pa gbogbo àwọn ọ̀gá sọ́jà ti ẹ̀yà tó kù, tí wọ́n bá rí òun náà pa nìkan ni ọ̀rọ̀ fi lè ṣẹ́pẹ́rẹ́. ṣùgbọ́n wọn kò rí i pa. òun náà tún yọ pọ́rọ́ mọ́ wọn lọ́wọ́. Azikiwe wà nílùú òyìnbó, Ironsi tún bọ́ mọ́ àwọn afìbọn gbàjọba náà lọ́wọ́. bẹ́ẹ̀ àwọn alágbára méjì tó ga jùlọ tí Ìgbò ní nígbà náà nìyẹn. wọn kò rí wọn pa, wọ́n sì ti pa àwọn alágbára nílẹ̀ Haúsá àti ilẹ̀ Yorùbá. ohun tó kọ́kọ́ fà á nìyí tí àwọn aṣáájú Haúsá fi ń wo àwọn tó fìbọn gbàjọba náà bí ẹni tó fẹ́ gbé àwọn ẹ̀yà Ìgbò lórí gbogbo ẹ̀yà tó kù ní Nàìjíríà. ṣùgbọ́n nígbà tí wàhálà náà kọ́kọ́ bẹ̀rẹ̀, kò sẹ́ni tó lè ronú bẹ́ẹ̀ o. ìgbẹ́ là á fẹ́ wé, oko là á wá nǹkan bẹ̀ sí. ta ni yóò ronú ìròkurò bẹ́ẹ̀ nígbà tó ṣe pé ẹni orí bá yọ ó dilé ni. àwọn olóṣèlú ilẹ̀ Haúsá ságbá inú pápá tí wọ́n ń pè ní abúlé wọn lọ. àwọn ti Yorùbá tí ọwọ́ tẹ̀ wà ní tìmọ́lé, àwọn tó kù ti tẹ ọkọ̀ létí, wọ́n sá lọ dànùdànù. ṣé ẹni tí mọ́tò bá gbá nídìí kọ́ ni yóò mú nọ́mbà ẹ? kódà kì í ṣe ẹnì kẹta sí i. ohun gbogbo dàrú àfi nígbà tí kálukú ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé olórí àwọn ológun Aguiyi Ironsi ti gbàjọba lọ́wọ́ àwọn tó fìbọn pààyàn náà. ńlá àwọn olóṣèlú ilẹ̀ Haúsá bá tún bẹ̀rẹ̀ sí jáde wá láti inú ìpápá tí wọ́n sá lọ. wọ́n sì ń wo ohun tó ń ṣẹlẹ̀ àti ibi tí ọ̀rọ̀ náà yóò forí sọ. bí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ kò dáa ṣá o. Chukwuma Kaduna Nsegu, ọmọ Ìgbò tó ṣáájú àwọn ológun tó fìbọn gbàjọba yìí, Aguiyi Ironsi, ọmọ Ìgbò bíi tiẹ̀ míì ló fọgbọ́n tán láti gbàjọba náà lọ́wọ́ ẹ̀. igbákejì olórí ilé ìgbìmọ̀ asòfin ìgbà náà tí wọ́n pè láti wá gbé ìjọba fún àwọn ológun, Nwafor Orisu lòun náà ń jẹ́, ọmọ Ìgbò náà ni. ńlọrọ̀ náà bá di pé àwọn Ìgbò ni wọ́n ń dá, àwọn Ìgbò ni wọ́n ń gbé. àwọn Haúsá sì bẹ̀rẹ̀ sí fi ojú bá míì wò wọ́n ní wọ́n mọ̀ọ́mọ̀ pa àwọn aṣáájú àwọn ni. lóòótọ́ ló jẹ́ nígbà tí wọ́n fi ọgbọ́n tan Nsegu wá sí Èkó, ẹ̀wọ̀n Kirikiri làwọn Ironsi ní kí wọ́n sọ sí, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí mú gbogbo àwọn tí wọ́n jọ lọ́wọ́ sí ìdìtẹ̀ náà. ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ ti kọjá bẹ́ẹ̀ yẹn. àwọn olóṣèlú ilẹ̀ Haúsá, àwọn òṣìṣẹ́ ìjọba tó jẹ́ ọmọ Haúsá àti àwọn sọ́jà tó jẹ́ ọmọ Haúsá, àwọn ti bẹ̀rẹ̀ sí ṣèpàdé pàjáwìrì. wọ́n ní dandan ni kí àwọn gbẹ̀san ikú tó pa Balewa. wọ́n ní ó di dandan kí àwọn gbẹ̀san ikú tó pa ọ̀gágun Mai Malari àti ọ̀gágun Kuru Muhammed. paríparí ẹ̀ sì ni pé àwọn yóò gbẹ̀san ikú tó pa Ahmadu Bello Sardauna ìlú Sokoto. níbi tí ọ̀rọ̀ sì dé dúró nìyẹn. ẹ tún jẹ́ ká máa bá a lọ láìpẹ́. Ọláyíwọlá Alága ló ń ṣèwádìí ọ̀rọ̀ ogun abẹ́lé yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.